wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ parẹ́ gbogbo gbáradà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Òjò ló gbé ẹ̀jẹ̀ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Pàṣẹ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú rú. Bukhari sọ yìí pé Jibrilu mú ọwọ́ rẹ̀ dání báyìí ó mú gun sánmọ̀kì ní lọ́lọ́ ẹ̀ kan náà. Muslim sọ yìí pé rárá o mímú tí wọ́n mú gorí ẹṣin ni ẹṣin yẹn gbé e lọ sí Kúdùsù ni wàá máa gbọ́. Nínú Muslim wá ní Ànábì sọ wípé farabatuhu bil alaqati allati yarbitu bil anbiya mo wá so mọ́ bí táwọn ànábì Ọlọ́run sọ ẹṣin mọ́ Ànábì ló sọ wọ́n lá ànábì ni mo ṣe kí ni o nínú Muslim ni o mo so ẹṣin ni mẹ́bi táwọn ànábì Ọlọ́run tí wọ́n máa di àwọn ẹṣin tí wọ́n náà mọ́ thumma dakhaltu al-masjida fasallaytu fihi rak'atayn lẹ́yìn yẹn mo wá wọnú mọ́sálásí mo wá kírun rákà méjì ẹni tí ò tí ì máa kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó ní thumma kharajtu lẹ́yìn náà ni mo ṣẹ̀ṣẹ̀ wá jáde faja'ani Jibrilu bá wọlé. nínú Bukhari òun àti Jibrilu ni wọ́n wọlé tí wọ́n ṣe náfìlà rákà méjì. nínú Muslimu Ànábì nìkan ló wọlé ó wá wọlé ó ṣe náfìlà rákà méjì ó ní lẹ́yìn náà ẹ máa gbọ́ o ja'ani Jibrilun alayhi salam bi ina'in min khamurin wa ina'in min labanin wa ina'in min asalin. nínú mọ́ṣáláṣí Jerusalem yẹn Jibrilu wá bá mi ń bẹ̀ bi ina'in min khamurin ó wá gbé abọ́ ọtí kan báyìí ó gbé wá abọ́ ọtí wọ́n gbé wá fún Ànábì bi ina'in min khamurin ó gbé abọ́ ọtí wá wa ina'in min laban ó gbé ọtí wàrà ó gbé wàrà náà wá ó gbé méjèèjì wá ẹ máa gbọ́ ó gbé ọtí àti wàrà ó gbé wá abọ́ méjì ọtí ń bẹ nù kan wàrà ń bẹ nù kan ní mọ́ṣáláṣí Kudus ẹ máa gbọ́ ó ní fakhtartu laban mo wá mú wàrà faqala sallallahu alayhi wa sallam lànàbí Jibril alayhi salam wá sọ yìí pé akhtarta al-fitrata ó ti mú ẹ̀sìn thumma araja bina àwọn mélòó thumma araja bina lẹ́yìn yẹn ló wá mú agòkè lọ Ànábì àti ìdájọ́ ọjọ́ ń lọ ṣé mo pé ẹnìkan ní sọ̀rọ̀ yìí kìí ṣe Ànábì thumma araja bina ila samai ló yẹ̀ṣẹ̀ wá mú agòkè lọ sánmà ayé ó mú wa ṣe kí ni ó mú wa gòkè lọ sánmà ilé ayé jẹ́ àgbà pé òun àtànábì ni wọ́n ṣe kí ni o bí wọ́n jọ gòkè ṣẹ̀rí bí nísìn mọ́ṣáláṣí Jerúsálẹ́mù ni wọ́n ti gbé wàrà fáànàbì àmọ́ nínú Sahih Bukhari Sidratul Muntaha ní kọjá sánmà keje níbẹ̀ ni Jibrilu ti gbé wàrà wá fún ànábì àti oyin ẹ̀jẹ̀ lọ sínú Muslim la ilaha illallah ẹ̀ tí ì rí nǹkan kan Ọlọ́run kó síjú àánú wa mùsùlùmí ẹlòmíín rò pé bóyá ṣe lè yan ọmọ ẹni tí ń ṣe la fi ń sọ ń tà ń sọ yìí mi ò sì rówó kan tí mò ń gbà lórí ẹ̀ mi ò sì lẹ́nìkan tí ń sanwó fún mi tí wọ́n fi wá sọ yìí pé àwọn kan ní sponsor rẹ̀ mi ò ní sponsor rẹ̀
kọjá báwọn tọ́lọ̀ bá ní kán sanwó dátà ká béèrè gángan fún wa kọ́lọ̀ bá wa ṣíjú àánú wọn mi ò lẹ́nìkan tí ń sọ sálárì fún mi lórí tí mo ń ṣe torí táwọn kan máa ń ra àwọn ń sanwó fún ni mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé mi ò sá eré asápàjúdé Ọlọ́run ní ṣàánú mi tí wàá máa fi wá ní tí mi ò ní wá ní tí mi ní náà ṣé àwọn ìgbẹ́ ti gbọ́ nísìn wípé wọ́n gbé wàrà àti oyin fún anabuwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbé fún nínú sánmà ẹ wá jẹ́ lọ́nà Bukhari ẹ wá lọ wo bí tí wọ́n ti gbé oyin àti wàrà fún anabi ní sánmà keje ńgbà tí wọ́n kọjá sọ́hùn ni wọ́n ti gbé oyin àti wàrà fún anabi yìí pé tọ́ ẹ́ oyin rèé ọtí rèé àbí wàrà rèé ọtí rèé ó yá mú kàn bẹ náà alhamdulillah tẹ ẹ bá lọ ka sọ Bukhari babul Mi'raj yàgbà àti gbọ́ pé wọ́n fa nàbí lọ ní Jerusalem ní Jibirilu ti lọ gbé oyin wá àti wàrà tó fi wá mú wàrà ẹ wá já lọ sínú sọ Bukhari sọ Bukhari anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní thumma rufi'at li sidratul muntaha ó dáa kí n ka kínní yẹn wá torí mo ìfẹ́ mú àwọn nǹkan kan jáde ńbẹ àmọ́ jẹ́ n sáré yọ ilé ó ní nígbà táwa dé Sidratul Muntaha ṣàpọ̀ Sidratul Muntaha ìyẹn tó kọjá sáwọn keje gẹ́gẹ́ bí tí wọ́n ròyìn ńbẹ kẹ́ni kankan ò lè débẹ̀ Jibril ò lè kọjá sáwọn keje ẹni tọ́lọ́wọ́n àbá ránṣẹ́ káàkiri wọ́n wá ní wa iza arba'atu anharin odò mẹ́rin kan bẹ́ẹ̀ fanaharani fil janna so odò méjì ni wọ́n ní odò mẹ́rin kan ṣe kí ni o ń bẹ́ẹ̀ naharani batinani wa naharani zahirani odò méjì kan bẹ wọ́n tọ́jú ẹ̀ pamẹ́ méjì kan bẹ wọ́n kó sí gbangba ni fakultu ma hadha ni ya Jibril ma hadhani ya Jibril anabi wa ń bẹ̀rẹ̀ kí ni àwọn nǹkan wọ̀nyí anabi wa Jibril wa ni amal batinani fanaharani fil janna sori tó pamẹ́ ni in tó pamẹ́ anabi rí tí wọ́n fi pamẹ́ ni anabi rí ó wá ní odò méjì yẹn àlìjẹ́nà lè méjèèjì wà o wà á mẹ́ zahirani sori tó gbajúmọ̀ yìí fanailu wal furatu odò tó sì ń jẹ́ níìlì masari nìyẹn wà o la ilaha illa àwọn odò ilé ayé náà ni wọ́n ń pí kí o ni wọ́n fi ń nẹ́mù nǹkan yìí o wọ́n ní fanailu wal furatu odò níìlù àti odò furatu ni anabi wa ni summa rufi'a lil baytul ma'mur lẹ́yìn yẹn ni wọ́n wá ṣí baytul ma'mur fún mi wọ́n ní summa utitu bi inahin nínú baytul ma'mur yẹn bi inahin min khamrin wọ́n wá gbé ọtí abọ́ kan wá tó jẹ́ ọtí abọ́ ọtí wa inahin min labani àtẹ̀yí tó jẹ́ ti wàrà wa inahin min asali àtẹ̀yí tó jẹ́ oyin fa akhadhtu labana muwara Muslim sọ yìí pé Kudusi ní gbòòsì náà fìlà tán ni wọ́n ti lọ gbé oyin wá fún àti wàrà ṣàpé òun ò bí ti oyin kó mbẹ ó là nẹ́bí sì mú wàrà Jibril wá ní kọ́dé àkọ́tàlẹ̀ fọ́tàrà ó ti mú ẹ̀sìn ti mú tó pégédé àmọ́ bàbá wa àgbà tí ń jẹ́ Bukhari tí ìwé rẹ̀ lálàáfíà jù tó lálàáfíà ju gbogbo ìwé àwọn sàhábà lọ tí màá rẹ̀ lálàáfíà ju gbogbo àwọn sàhábà lọ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe gbà nínú ayé nísìn tẹ́bá ní àsọ olùkútù bá dẹ̀ kitabillah Bukhari ni lẹ́ ń sọ òun sọ wípé nínú Baytul Ma'mur lọ́hùn òtítù bí inahin ni wọ́n ti gbé abọ́ kan fún Ànábì min khamrin wa inahin min labanin wa inahin min asalin oyin wàrà àtọ́tí wọn là Ànábì ní fa akhadhtu labana mo wá kí wàrà mẹ́lẹ̀ faqala iya al-fitra ṣe pé kan ní wọ́n jáwé al-fatra ẹ̀sìrè anta alayha ni wọ́n wà lórí ẹ̀ wa ummatuka àti àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ thumma lẹ́yìn tó wá mú yẹn tán furidati alayya salawatul khamsina salatan wọ́n wá ṣe ìrun 50 wákàtí ni wọ́n ṣe lọ́ranyàn fún mi ọ̀ranyàn ni wọ́n ṣe fún o kì í ṣe pé wọ́n kàn fún o thumma furidati alayya salawatu 50 salatan kulla yawm wọ́n ṣe ọ̀ranyàn Ọlọ́run ṣe lọ́ranyàn furidati ìrun 50 kọ́lẹ̀ pé 50 lójúmọ́ kan wọ́n ṣe lọ́ranyàn fún
mi ò tí ì níbẹ̀ yẹn lọ ẹ jẹ́ àmú méjèèjì dání ìwọ náà jájọ bira wa léèrè báwọn àwọn tí wọ́n ń jẹ́ preacher tiwa àwọn bible scholar wa bí irú àwọn Yusuf Adépọ̀jù ọlọ́mùbá wa kún wọn lọ́wọ́ àti Jamiu Adégúnwà ṣebí ń táwọn máa ń lòrè òun náà ló bí kẹ́nìkan náà wá lò fún àwa náà wípé kí ló yẹ tẹ̀yin mùsùlùmí ò lè fọ́mọ ọdún mẹ́fà ńgbà ànábì yín fọ́mọ ọdún mẹ́fà tálùkùrá yìí sọ pé lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir àyà yìí àyà alukùrá ni tó sọ pé tó o bá fẹ́ rí bá ànábì ti rí lẹ́ni àárín nù yín tó lè fọ́mọ ọdún mẹ́fà rẹ̀ lẹ̀ fọ́kọ̀ tọ́lọ́ máa dún mẹ́fà kí ló mọ̀ maza arafat min hayatiha ẹni tí ó ti bàtà ó máa dàrú mọ́ lọ́wọ́ wọ́n wá ní àwọn ọmọ àgbà náà dàgbà sọ́lọ́wọ́n ọba àgbà náà wá yàtọ̀ sọ́lọ́wọ́n ọba àsìn ni àwọn ọmọ kan wà nú ayé tí wọ́n bí lójú mi ní ìjẹ́ pé mo bí wọn lọ́mọ ni yín tí wọ́n fi rí gidi rògidì lójú mi ló dẹrùn wọ́n á fẹ́ lè rò pẹ́ lómi ìgbẹ́ ló bí mi nú wọn àní ọlọ́run gbà náà ò ṣe bẹ́ẹ̀ náà mọ́ kí là ń tan ara wá sínú Islam tá nàbí mú wa èyí ṣẹ̀sìn rọ ẹ̀sìn tó mẹ́ni naqiyatan bayda ẹ̀sìn tó mọ́ pẹrẹgẹdẹ tó yà gbé ní layluha kanahariha òru rẹ̀ dàbí ọ̀sán rẹ̀ ni kò ní gumud kò sì lábò sínú ìyóhùn tẹ́nibọ́dí lè wí èmi ò mẹ́rin wí tèmi báwọn tàná ti wí tiwọn náà nù ni ṣàpẹ́ngbà mọ̀ ń wí ni mi ò búyàn ẹnìkan wà lóun fẹ́ rí ṣe refutation yóò wá máa bẹ́ẹ̀ bú yóò máa sọ̀rọ̀ tí ò lórí yóò máa tún àwọn èèyàn ti rí yín tán àwọn èèyàn rí yín tán ìkàrẹ́ o ṣẹ́ni pé kókó ní ìsìn àti rí kókó kan wípé Jìbìrìlù ó fa nẹ́bì lọ́rùn ọwọ́ dání báyìí ni wọ́n dẹ̀ bára wọn ní sánmàlẹ́ ayé ṣọ̀pọ̀ eléyìí ní ìsìn lẹ́yìn tí wọ́n mú Kúdùsì lẹ́ṣin gbé lọ wọ́n á dé Kúdùsì lọ́wọ́ mọ́sáàsì ó ṣe náà fi làrákà méjì mbẹ́ nínú Bukhari àwọn méjèèjì jọ ṣe ni nígbà wá ṣe tán ni Jìbìrìlù wá gbé abọ́ oyin àti wàrà wá fún ọtí àti wàrà ló wá mú wàrà Bukhari ní rárá o ẹ má bàyé jẹ́ o nínú sọ́mọ̀ lọ́hùn ní Sidratul Muntaha ní Baytul Ma'mur níbẹ̀ ni wọ́n ti fún un ní wàrà mú o ṣẹ̀rí pé wàhálà ti dé láàrin àwọn àfa léyìí tó tó pé ànábì ló sọ eléyìí lọ́dọ̀ mùsùlùmí ni tó tún wá sọ yìí náà lọ́dọ̀ tani lọ́dọ̀ Bukhari ẹnìkan ló ń sọ̀rọ̀ bàbá wa Fadilatu Sheikh Abdul Latif Amuni ó ní tó bá fẹ́ dá onírọ́mọ̀ ọ̀rọ̀ tó bá sọ nísìn àbí tó bá fẹ́ mọ lóòótọ́ tó bá sọ̀rọ̀ kan nísìn níjọ́ tẹ́ ẹ bá tún bí léèrè kò ní yàtọ̀ tẹ́ ẹ bá tún bí léèrè kó bá tí bá ń jẹ́ márùn yóò máa sọ kò ní yàtọ̀ àmọ́ tẹ́ ẹ bá ti ń bí tó ti ń yàtọ̀ ẹ ti mọ̀ wá irọ́ nípa mo tún fẹ́ wọ mo fẹ́ ká tún jọ gbé mùsùlùmí yẹn wò ẹ máa gbọ́ ó ní akhtarutul fitrata mo wá mú wàrà thumma araja bina ila samai ló wá mú wa gùn sánmà lọ fastafta Jibril wá ń kanlẹ̀kùn ó ń bẹ̀ wọ́n bẹ́ kán ṣílẹ̀kùn lẹ́yìn tó tún ní kán ṣílẹ̀kùn tán faqila man anta wọ́n tún bi léèrè pé ta ni ẹ wọ́n àmẹ́ Jibril ń sánmà ọtún mú kókó yẹn dání Jibrilun lam yu'rafu fi sama wọn àmọ́ ní sánmà wọ́n wá ń bi léèrè pé man ant qala Jibrilun ó wá ń sọ fún wọn pé òun Jibrilu ni wọ́n tún wá ń bi léèrè pé wa man ma'aka talẹ́ni tó wà pẹ̀lú ẹ àwọn tí wọ́n àmẹ́ Jibirilu wọ́n sì mọ̀ pé yẹn ń bẹ pẹ̀lú ẹ̀ kọ́ọ̀là Jibirilu wá ní Muhammad wọ́n tún wá ń béèrè pé kọ́dí qila aw qad bu'itha ilayhi ṣé wọ́n ní kọ́ọ̀là gbé wá ni àwọn màláíkà ọmọ qala qad bu'itha ilayhi wọ́n ti ní kán lọ gbé wá wọ́n ní fafataha lana ni wọ́n wá ṣílẹ̀kùn fún wa wọ́n ṣe kí ni wọ́n ṣílẹ̀kùn fún wa wọ́n ní Muslim rẹ o wọ́n ní fàyídà ana bi Adam ni mo bá rí Adam mbẹ fàrọ ababi wa da'ali bi khairi ló bá kí mi kí n máa wọlé kí n máa rọra bi khairi ó ṣàdúrà fún mi thumma araja bina ila samai thaniya lábàgùn sọ́mà kejì lọ. yá wa sọ́dọ̀ bàbá wa Bukhari wọ́n ní akhadha bi yadi ó mú ọwọ́ mi dání báyìí lẹ́yìn tí wọ́n ṣe operation fún mi tán nínú yàrá mi fa araja bi ila samai dunya wọ́n kàn mú mi gun sánmà ayé lọ ni falamma jitu ila samai dunya ngba mo wá dé sánmà ilé ayé tán máa gbọ́ o
qala Jibirilu li khazini samai Jibirilu wá ń sọ fáṣọ́bodè sánmọ̀ gateman tí máa ń ṣílẹ̀kùn fáwọn èèyàn tí wọ́n bá wọ sánmọ̀ lọ Jibirilu wá ní iftah ṣílẹ̀kùn qala man hadha tani ìwọ tani Jibirilu wọn dáhùn Jibirilu wọn mọ́ lẹ́yìn tálù Kùránì sọ pé tanazzalul malaikatu war-ruh bi'idhni rabbihim min kulli amr bi'idhni rabbihim min kulli amr Jibirilu ò lè pé fọ́nṣọ̀nù ẹ̀ dáadáa torí bọ́lá àwọn tí ó máa di lọ́wọ́ ó ní Jibirilu ni wọ́n wá ní hal ma'aka ahadun ṣé kò sẹ́ni kankan pẹ̀lú ẹ̀ jẹ́ nìkan wà pẹ̀lú ẹ̀ ṣàpè ni wọ́n kàn béèrè pé ta lẹni tó wà pẹ̀lú ẹ̀ bí wọ́n ń béèrè pé ìjẹ́ yẹn wà pẹ̀lú rẹ̀ ó ní náà Muhammadu ń bẹ pẹ̀lú mi wọ́n wá ń bi léèrè pé òrìṣìlá ìlẹ́yìn ṣé wọ́n ránṣẹ́ sí ni kọ́ńdà náà ó ní bẹ́ẹ̀ ni ó ní falamma fata'na ẹtún máa gbọ́ o nígbà tí wọ́n wá ṣílẹ̀kùn fún wa àláwọ́nà sàmà àdùnnìyá láyé ẹ̀ṣẹ̀ tó wọnú sánmà ilé ayé bẹ́ẹ̀ wọ́n ti mú wọnú sánmà ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ fa'araja bina ila sàmà ìdùnnìyá lówì agbòkè sí sánmà ilé ayé nígbà tó wá ṣílẹ̀kùn fún wọn ọ̀hún ni tọ́ nígbà tó wá ṣílẹ̀kùn fún wọn àláwọ́nà sàmà àdùnnìyá àwa wọ sánmà ilé ayé jágbà bẹ́ẹ̀ fàyídà rajulun qa'idun an yaminihi Muslim ò sọ ilé Bukhari ní arákùnrin kan bẹ qa'idun ó kàn jókòó ni ala yaminihi aswadatun wa ala yasarihi aswadatun àwọn èèyàn pọ̀ lọ́lọ́tún wọ́n pọ̀ lọ́lọ́sí rẹ̀ wa idha nadhara qila qibala yaminihi dahika tó bá wọ apá ọ̀tún rẹ̀ yóò máa rẹ́rìn wa idha nadhara qibala yasarihi baka tó bá wọ apá òsì yóò máa sunkún bó ti ń sunkún yẹn náà qala marhaban binabi salihi walibini salihi marhaban binabi salihi walibini salihi ló sọ pé báwo lè máa rọra ìrẹ ọmọ ẹrẹ anábìrin ọmọ ẹrẹ kuntu li Jibrila man hadha mo wá sọ fún Jibril pé ta lélẹ àmọ́ níbi ó ní nígbà tá a wọ sọmọ fàyídà Adam mo kàn rí Ádámù ni kì í ṣe pé wọ́n júwèé rẹ̀ fún un Muslim òun náà rè òun lélẹ́yìí òyìnbá ìléyìí nígbà tí wọ́n ṣílẹ̀kùn fún fàyídà anábì Adam mo kàn bára mi bẹ̀rẹ̀ Ádámù ni àmọ́ níbi nísìn ó kàn rí pé nìyẹn ń wọ̀ tún ń wò sí tó bá wọ̀ tún yóò máa sùn yóò rẹ́rìn tó bá wà bó sì yóò máa sunkún mo wá ń bi Jibirilu léèrè wípé man hadha ta lélẹ́yìí qala hadha Adam ó lá Ádámù ni o wa hadhihi al-aswidatu an yaminihi wa shimalihi nasabu bani ṣọ́ra àwọn tí ń bẹ lọ́tún àti lósì ni àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ nù ni o fa'al yamini minhu ahlul janna àwọn ará ọ̀tún ni ọmọ àlìjánà nù ni wal aswidatu èyí tí ń bẹ lápò òsì ni àwọn ọmọ náà nù wọn làwọn ọmọ náà nù ó wá ní fàyídà nazara an yaminihi dahika ló fi jẹ́ pé tó bá wu àwọn ọmọ àlìjánà lọ́tún yẹn yóò máa sunkún nù ọmọ rẹ̀ wa idha nazara qabala shimalihi tó bá wà pọ̀ òsì yóò máa ké ó ní thumma araja bi ila sama'i thaniya ni wọ́n bá mú wa gun ní wọ́n bá tún mú mi gun sánmà ẹlẹ́ẹ̀kejì lọ. nígbà táwọn adé sánmà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tala bá ń bẹ̀ ẹni tá a bá ń bẹ̀ fa qala li khaziniha Jibril sọ fẹ́ tí ma ṣílẹ̀kùn pé iftah ṣílẹ̀kùn fa qala li khazinuha ẹni tí ń ṣílẹ̀kùn sọ pé mithla ma qala li awwal irú ti ẹni tí ó sọ̀rọ̀ àkọ́kọ́ yẹn tí ó má Jibril sọ̀rọ̀ òun náà sọ fáfàtà ni wọ́n bá ṣílẹ̀kùn faqala Anas wá dáhùn ẹ wá gbọ́dọ̀ yìí o mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ́ẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ yẹn bá pè mí lálẹ́ yìí tó o bá sọ fake number tó o sọ fake address tó o sọ fake àdúgbò tó o sọ fake ọkọ fala'natullahi 'ala al-kadhibin bẹ́ẹ̀ yẹn bá fẹ́ pè lálẹ́ yìí má lo fake address sọ́kọ rẹ̀ allati anta ma'rufun bi ó kọ́ táwọn èèyàn mọ̀ mẹ́ sọ àdúgbò tó ń gbé méjì á máa sọ pé kẹ́nìkan á máa parọ́ tó o bá parọ́ ọlọ́wọ́n bọ́ mú ọ yóò sì fìyà onírọ́ jẹ ọ́ torí pé wẹ́yìn fala'natullahi 'ala al-kadhibina fi hadhihi layla torí pé laylatul asrari alẹ́ àṣírí lélẹ́yìí téèyàn bá fẹ́ ṣàbòsí má pè béèyàn bá sì ní tí ó wí kó má pè
táwa máa rá àsìkò láre tá a máa bọ́ sọ̀tún bọ́ sósì má pè. ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ olórin kan tẹ́ pé Wasiu Ayinde ni ó ní ọ̀rọ̀ yìí ó ẹni máa bá mi dọ̀rọ̀ yìí ó a ní tírà tó gbójúlé ẹ bá wí ọ̀rọ̀ yìí ó ẹni máa bá mi dọ̀rọ̀ yìí ó a ní tírà tó gbójúlé. ṣọ́ọ̀bù àti rí kíma yọ̀ ń bẹ̀ wọ́n lé lótú kọrin. Ànábì náà ló sọ ọ́nù sọ́ọ̀lù Bukhari pé inna mina ash-shi'ri la hikma nínú orin kíkọ ìmọ̀ ń bẹ ń bẹ àǹfààní ń bẹ ń bẹ ìwúlò ń bẹ ń bẹ. a ní ọ̀rọ̀ yìí ó ẹni máa bá mi dọ̀rọ̀ yìí ó a ní tírà tó dájú. bá mi wí ọ̀rọ̀ yìí ó ẹni máa bá mi dọ̀rọ̀ yìí ó a ní tírà tó dájú. wà á ní tírà tó dájú ó sì ní tírà tó gbójúlé. mo sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ ń bá mi ṣe ṣàlẹ́ ètò àfọwọ́ni mímọ́ àgbáyé al-Kutubi Abdulhakeem al-Imam al-Akbar al-Sheikh al-Jalil al-Mubajjal. mo dúpẹ́ fún yín ẹ túbọ̀ bá mi ṣe rẹ̀ torí pé ó lè má ti dọ́dọ̀ rẹ̀ àbúyá tí ó bọ̀ yóò láǹfààní kó ṣe kí ni o kó lè dé ọ̀dọ̀ ẹ̀ pé kì í ṣe pé àǹbù àtúnkì ní ìsín ni gẹ́gẹ́ bí àfa àgbà àfa sheikh masha Allah ọlọ́mọba àjẹkẹ́ mi wọ́n gùn dáadáa so bóyá yóò padà dé ọ̀dọ̀ wọn ìláìláha. náà wàá máa gbọ́ wàá máa gbọ́rọ̀ tí mo wá fẹ́ wí nínú Sahihul Bukhari. Anas wa ń tẹ̀síwájú ó ní ila sama'i thaniya àgbàwádé sọ́mà ẹlẹ́kejì fa qala li khasiniha iftah ń sọ fáṣọ́bọ̀dé pé sílẹ̀kùn fa qala laha khadinuha mithla ma qala al-awwali irú tẹ́ni tó wà ń sánmà àkọ́kọ́ wí náà náwí fún Jibril fa fataha ọ̀ṣì qala Anas wa sọ̀rọ̀ kan bíi tí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe báwo lẹ́tí má gbé náà náà ẹ bá mi láìnẹ. ó ní qala Anas wa sọ yìí pé fadhakara annahu wajada fi samawati Adam wa Idris wa Musa wa Isa wa Ibrahima salawatullahi alayhim wa lam yuthbit kayfa manazilhum ghayra annahu dhakara أنه وجد آدم في السماء الدنيا وإبراهيم في السماء السادسة صلى الله عليه وسلم. أكون تي وانتو سوي أنا سواني أواقبو وني ذكر النبي واسوي أنه وجد في السماء آدم àwọn tó ń bá nu sánmà òun bá Ádámà òun bá nàbí Idrisu òun bá nàbí Musa òun bá nàbí Isa òun bá nàbí Ibrahim Nuhu tó jíṣẹ́ Ọlọ́run fún 100 ọdún mẹ́sàn-án àádọ́ta ọdún tó ń jẹ́ nínú àwọn ulul azmi òun ò sí mbẹ̀ Ọlọ́run ò gbàṣẹ́ rẹ̀ lọ́dọ̀ wọn kò sí mbẹ̀ Dàwúdù kò sí mbẹ̀ Sùlẹ̀mánù wọn sí mbẹ̀ ó láwọn tó ń rí nìyẹn ó ní wàlámù yóò fi bíi kayfa manaziluhum àmọ́ nàbí ò sọ sọ́mọ̀ tó ti bá wọn lẹ́mù yóò fi bíi kayfa manaziluhum ànábì ò fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ òun bá wọn ní sánmà báyìí ghayra annahu dhakara ẹnu tó kàn sọ yàtọ̀ sí pé ó sọ wípé annahu wajada Adama fi samai dunya wa Ibrahima fi samai sadisa ẹnu tó kàn wí ò kọjá pé òun bá Ibrahimu Ádámà ní sánmà ilé ayé òun sì bá Ibrahimu ní sánmà ẹlẹ́ẹ̀kẹfà lẹ́yìn yìí ń kò wí kankan pé lágbájá ń bẹ ń bí báyìí tàmẹ̀dún ń bẹ ń bí báyìí. Ta ni ń sọ̀rọ̀ yìí? Ìmáàmù Bukhari náà wá já padà lọ sọ́dọ̀ Ìmáàmù Bukhari nínú èyí tí mò ń ka yìí nísìnyí ó rí pé báàbùl Isra báàbù kayfa furidati salati fil Isra já padà sínú Bukhari nínú báàbùl Miraj wá gbọ́n tó sọ mẹ́. Àfáàní lẹ́yìn ìgbà tí wọ́n fagbá ya nẹ́bì tán tí wọ́n fa ya tán ó ní thumma utitu bi tọ́sítì min dhahab àti ká gbogbo yẹn ó ní thumma utitu bi dabbatin dunal baghali wọ́n á gbé ẹran kan wá dunal baghali ẹran yẹn ò tó kó kéré sẹ́sìn ó sì tóbi ju ràkúnmí lọ ó funfun qala lahu al-Jarud ló wá sọ pé huwal buraku nù ibi afẹ́ lò ní pé Anasi wa ni yadahu khatawahu inda aqsa tarfihi tí ó bá gbẹ́sẹ̀ báyìí ibi tójú rẹ̀ bá ń rí kẹ́yìn tó bá láti gan lẹ́sìn yẹn ó ṣe kí ni ó gbé ẹsẹ̀ rẹ̀ dé
wàá máa gbọ́ ó ní fa umilitu alayhi wọ́n á gbé mi lórí ẹṣin ni láti inú yàrá rẹ̀ ni o sọ pé Muslim ní Kudus ni wọ́n ti gbé sórí ẹṣin Bukhari nínú ilé rẹ̀ ni wọ́n ti ṣe kíni wọ́n gbé sórí ẹṣin ó ní fantolaka bí Jibrilu ata samaha dunya Jibrilu wá ń gbé mi lọ bẹ́ẹ̀ tá a fi dé sánmà ayé wọn àlọ́ Kudus lọ́dọ̀ ìmáàmù Bukhari wọn lọ Kudus lọ́dọ̀ ìmáàmù Muslim náà ẹ wá máa gbọ́ o ẹni tó sọ ń bí pé ànábì ò sọ ayé ẹni kankan kọjá Ádámù sánmà kínní àti Ibrahimu ní sánmà ẹlẹ́ẹ̀kẹfà ẹ wá gbọ́ nǹkan mi tí Bukhari ó tún sọ ń yà yìí ó wá ní ata sàmà àdùnnìyà ń gbà wá dé sánmà ilé ayé fásitì futaha Jibrilu ní kí wọ́n ṣílẹ̀kùn faqila man hadha wọ́n ní ta ni ọ́ qala Jibrilu ń wá ń fún wa lẹ́sẹ̀ pé Jibrilu mẹ́ni kí làwọn mẹ́ máa kà wá ní ta ni ń bẹ pẹ̀lú rẹ̀ qala Muhammadu wọ́n ní Muhammad ni wọ́n wá ń béèrè pé ursila ilayhi ṣé wọ́n ránṣẹ́ sí ó ní bẹ́ẹ̀ ni làwọn yẹn bá ní qala marhaban bihi fa ni'mal maji'u jaha ó káàbọ̀ wá kí dídé rẹ̀ tó dé yìí náà ó dá akẹ́ni ó dé fafataha ànábì ni wọ́n wá ṣílẹ̀kùn falamma khallastu ńgbà mo wá wọbẹ̀ fa idha fiha Ádámù ni mo wá bá ń bẹ̀ fa qala hadha abuka wọ́n wá ní bàbá rẹ̀ Ádámù fasallimu alayhi lọ́kì fasallamutu alayhi mo wá lọ́kì faradda salama ó wá dá sálámà padà lẹ́yìn tó dá padà ló wá ní marhaban bilibni salihi wa nabiyyi salihi marhaban binabiyyi salihi walibni salihi máa wọlé máa rọra ìrẹ́ ànábì rẹ̀ ọmọ rẹ̀ ẹ máa gbọ́ gbàgbé òun ò sọ ẹkùn rẹ̀ tó ń sun ó ń wọ̀ tó ń wò sí níbí yóò bí mo ti kí ni thumma sa'ida ata sama athaniya ló bá tún gòkè lábádé sẹ́mà ẹlẹ́ẹ̀kejì fastaftaha ló bá tún ní ká ṣílẹ̀kùn faqila man hadha wọ́n tún bi léèrè pé ta ni ọ́ Jibrilu ṣá ń dáhùn ní sọ́mà kankan pé hadha Jibrilu wọ́n tún bi pé man ma'aka ta ló wà pẹ̀lú ẹ ó ń dá wọn lóhùn pé Muhammad wọ́n tún bi pé ursila ilayhi ṣé wọ́n ní kó wá ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní nígbà tá a dé bẹ́ẹ̀ ànábì ní qila marhaban bi wọ́n ní kó máa wọlé kó máa rọra ó ní falamma khalastu ń gbà mo wọlé ìdá Yahya wa Isa ló bá di Isa àti Yahya mo bá ń bẹ̀ lẹ́ni tó sọ fún wa níbí báyìí pé ànábì ò sọ bí tó ti bá ẹni kankan yàtọ̀ sí ànábì Ibrahim àti ànábì wa Ádámà bóyá kí n tún ka bẹ́ẹ̀ ní kẹ́ ẹ̀ tún gbọ́ Anasi ní sọ̀rọ̀ yìí o wọn lá Anasi ọ̀rọ̀ tó gbọ́ lẹ́nu Málíkù ọmọ sáà òun náà tún wá ń sọ tiẹ̀ ó ní qala Anasu wá sọ pé fadhakara annahu wajada fi samawati Adam wa Idris wa Musa wa Isa wa Ibrahim ó láwọn tó ń rí ń sẹ́mẹ̀ nù o òun rí Ádámà o Idris Musa àti Isa o àwọn mélòó ni wọ́n kà wọ́n àwọn mẹ́rin Adam Idris Musa wa Isa kódà wọn rí Musa mẹ́ ó láwọn tó ń rí nù wọ́n ní wa Ibrahim àti Ibrahim ó ṣe mélòó àwọn mẹ́rin gbé lóhùn rí salawatullahi alayhim ó ní wàlámù yuthbitu kayfa manaziluhum àmọ́ nàbí òfin rinlẹ̀ fún wa pé ibi báyìí lòun ti rí kó wá wọn. ó ní ghayra annahu dhakara annahu wajada Adama fi samai dunya wa Ibrahima fi samai as-sadisa ẹ̀ yàtọ̀ sí bó sọ yìí pé òun rí Ádámà ní sámà kínní ní sámà ilé ayé òun sì rí Ibrahim nínú sámà kẹfà Musa tí wọ́n ló dárun padà ni wọ́n ní kò sí mbẹ̀ nínú Sahihul Bukhari kan náà abẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí ni zakara annahu wajada fi samawati Adama wa Idris wa Musa astaghfirullah Musa mbẹ́mbẹ́ ẹnu ló gbé mi kọ́ máa tún lọ dìyẹn mọ́ mi lọ́wọ́ astaghfirullah ọ̀hìn so ẹnu ló gbé mi gbogbo yìí lẹ sì ti gbọ́ torí pé irun tí wọ́n máa wá wọ́n ní Musa sí mẹ́ o ẹnu ló gbé mi Musa mbẹ́mbẹ́ ó lámọ́ àwọn tó dárúkọ náà ní pé ó bá Ádámà ní sánmà kínní keje sánmà Ádámà ní sánmà àkọ́kọ́ sánmà ayé Ibrahim ń bẹ ní sánmà ẹ̀kẹ́ló sánmà ẹlẹ́kẹfà wọ́n á já padà sínú tàǹkà lọ. ó nígbà wá dé sánmà ẹlẹ́ẹ̀kejì àwa bá
Yahya àti Isa ń bẹ láwọn tí wọ́n sọ pé ń bí ṣàpé wọn àdàkọ wọn Yahya ò sí ń bẹ tí mo fẹ́ wí nù ṣàpé Yahya ò sí ń bẹ níbi ní ìsìn wọn ti bá Yahya àti Isa wọn láwọn méjèèjì yẹn Ànábì wa ní wọn ní fasallima alayhima sálámà sáwọn méjèèjì fasallamtu faradda wọn dáhùn sálámà thumma qala wa ní marhaban bil akhi salihima bá ń wí wa nabiyyin. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm